lẹ ti ń wò wá, níbo lẹ ti ń gbọ́ wá, níbo ni ìkànnì, níbo ló rìn dé, níbo ni ẹ̀yin gan wà, ibikíbi tẹ́ bá wà, ibikíbi tẹ́ wà, tẹ́ ti ń wò wá, tẹ́ ti ń gbọ́ wá. Bó ṣe rí Unique 103.1 FM nílùú Iléṣà àbí Freedom Television Channel 34 UHF nílùú Iléṣà àbí orí www.uniquefmrastation.net lẹ́wà tẹ́ ti ń gbọ́ wá àbí lórí Facebook ni àbí lórí YouTube, ibikíbi tẹ́ ti ń wò wá. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèlú. Jàre Ayọ̀ Martins lórúkọ tèmi. Lónìí ṣé adájọ́ máa tà sí asọ̀rọ̀máyẹ̀ tírú wọn bá sọnù, ó yẹ ká wá wọn rí. Bẹ́ẹ̀ náà sì ni àwọn bàbá wa máa ń pòwe pé náà ni iye ọdẹ, ẹ̀tẹ̀ òun ni iye oògùn, ká rógun ká má sá ní iye ọkùnrin. Gbogbo ọkùnrin kọ́ ò a máa sọ yìí lọ́jọ́ iwájú, ṣùgbọ́n ká sọ̀rọ̀ kápá bẹ́ẹ̀, òun ni iye ọmọ ènìyàn, gbogbo ọmọ ènìyàn kọ́, òun ni iye ọmọ ènìyàn gidi. Wọ́n ní pé ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní àǹfààní àti gba honourable tó ṣe ojú ìwọ̀ oòrùn Iléṣà nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun lálejò. A wá ṣèpinnu wípé wọ́n padà wá. Mo wá fẹ́ náyọ̀ láti sọ fún yín pé èmi gan bá wọn bí ni lọ́sàn-án yìí nígbà tí mo débí láti wá tukọ̀ ètò. Honourable ọmọọba Wálé Adédoyin, èyí yàtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé. Inú mi dùn pa ẹ ṣe ìpinnu pé ẹ wà ẹ sì wá. Ẹ̀yin olóṣèlú, nǹkan tí a rò ń pa yín, nǹkan táwọn aráàlú ń rò ń pa olóṣèlú ni pé irọ́ díẹ̀ òótọ́ díẹ̀ àbí irọ́ púpọ̀ òótọ́ díẹ̀ ni. Gbogbo olóṣèlú ló ṣe bíi tiyín, ló ń pinnu mọ́ àwọn ṣe nǹkan wọn sì ṣe. Ẹ jẹ́ kí n kí yín lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn ará ilé ní gbogbo ibi tán ti ń wò wá ní orí Freedom Television, gbogbo àwọn tó dẹ̀ gbọ́ wá lórí ìkànnì rédíò ara 103.1. mo kí yín ẹ kú ọ̀sán. Mo dẹ̀ kí atọ́kùn ètò Mr. Jare Martins. Nǹkan tẹ́ sọ yìí kì í ṣe gbogbo olóṣèlú náà, because nǹkan tí wọ́n máa ń sábà sọ náà ni pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kéèyàn máa sọ bó bá ṣe rí. Èmi dẹ̀ rí i pé wọ́n á ní òṣèlú ni, ṣùgbọ́n èmi rí i pé irọ́ ń jẹ́rọ́, òótọ́ ń jòótọ́. Eléyìí tó bá jòótọ́ nínú ọ̀rọ̀ ló yẹ kéèyàn ọmọlúàbí, èèyàn gidi kó máa sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olóṣèlú lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí lóòótọ́, irọ́ díẹ̀díẹ̀ máa ń wà ní ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n èmi máa ń fi dáwọn èèyàn lójú pé kàkà tí màá fi ní mo fẹ́ parọ́ tí mi ò ní lè sọ̀rọ̀ bó bá ṣe rí, màá yà dákẹ́, mi ò ní sọ nǹkan kan. Wọ́n ní wọn kì í mú àìsọ̀rọ̀ ní òun, tó bá sọ nǹkan kan wọn ṣáà lè sọ pé nǹkan báyìí ló sọ. Ìjàpá tiẹ̀ níjọ́ tí mo ti dọ́gbọ́n ho ìjọ́ rẹ̀ ní ọ̀hún tí wọ́n mọ́. Ẹ jẹ́ n béèrè ṣé iṣẹ́ òṣèlú ṣó ṣe kọ́? Nítorí àwọn kan ní yunifásitì làwọn lọ, political science làwọn ṣe, ṣóṣèlú nù. Àbóṣèlú tìta ó yàtọ̀ sóṣèlú ìwé. Ṣóṣèlú ṣe kọ́? Torí wọ́n ní tí èèyàn bá kọ́ṣẹ́ ó láti kọ́ yàrá òṣèlú tí wọ́n pè ní rọ́, èèyàn pípa díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣó tiẹ̀ di ọkọ̀ olóṣèlú parọ́? Òṣèlú tá a bá ní pé ó ṣe é kọ́ kì í ṣe eléyìí tá a lọ ń kọ́ ní yunifásitì o. Kì í ṣe eléyìí téèyàn máa lọ sí iléèwé gíga yunifásitì tá lòun lọ ṣe political science, tá lòun ti lọ kọ́ òṣèlú. Tó bá ṣe science ní school, tó bá fẹ́ wá ṣe òṣèlú ní the real sense of it, wàá ṣẹ̀ṣẹ̀ fojú sílẹ̀, wàá ṣẹ̀ṣẹ̀ máa wò ó pé bó ṣe yẹ kó jẹ́ nì, bó ṣe yẹ kó jẹ́ nì. Ọ̀rọ̀ iléèwé tàbí mo ṣe sọ níbi ọ̀sẹ̀ méjì tó lọ pé òṣèlú iléèwé ó yàtọ̀ gidigbe pátápátá sí òṣèlú tìta. Torí pé òṣèlú ti iléèwé, mo ní téèyàn bá ti ń sọ̀rọ̀ tó fẹ́ ṣáájú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga, tó bá ti lè sọ̀rọ̀ tó lè sọ ìbò tẹnu ẹ dùn tó ṣe, àwọn èèyàn á gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ṣùgbọ́n tí òṣèlú ti ìta pé wàá mọ̀rọ̀ sọ,
ọ̀rọ̀ á dá lẹ́nu ẹ ṣákáṣáká wàá dẹ̀ tún ní nǹkan tán tún fi máa ń ti ọ̀rọ̀ kì í ṣe pé kó o lọ agbo olóṣèlú ìpàdé olóṣèlú kó o sọ̀rọ̀ tán kó o ṣe gbogbo àwọn tó wá ṣe ìpàdé bó o ṣe lè sọ̀rọ̀ tó dánmọ́rán tó kẹ́ ẹ wá ṣèpàdé kẹ̀dẹ̀ ní ẹ ṣe tán ẹ ṣe oore ọ̀fẹ́ iléyá láì má tún fi nǹkan tó tún yẹ kó o fi ti ọ̀rọ̀ tó sọ sílẹ̀. pure water. àṣà lè ṣèpàdé kákan ṣèpàdé náà kó má sí pé bóyá ibi tí wọ́n ti ń ṣèpàdé ooru lè wà mẹ́ àgùn lè máa mú àwọn èèyàn kan fẹ́ fi omi tútù sí kán fẹ́ dà sọ́ọ̀fù owó ládẹ máa fi ra omi tútù yìí gbogbo orú nǹkan bíi eléyìí kíkọ́ náà ni torí pé ẹgbẹ́ wà nínú pé kéèyàn darapọ̀ mẹ́gbẹ́ torí ìlànà constitution Nàìjíríà kò fààyè gba pé kéèyàn lóun fẹ́ díje fún ipò fúnra rẹ̀ láì ṣe pé ó darapọ̀ mẹ́gbẹ́. ìtẹ̀kàwé pè ní independent candidacy. náà kò yìí sí àti pé téèyàn bá dẹ̀ fẹ́ nípò darapọ̀ mẹ́gbẹ́ wàá wo ìlànà àgbékalẹ̀ gbogbo nǹkan tí ẹgbẹ́ yẹn ń ṣe ni wàá fi wò pé eléyìí nǹkan báyìí báyìí wàá dẹ̀ wo àwọn adarí ẹgbẹ́ àwọn aṣáájú ẹgbẹ́ aládarí aláṣáájú téèyàn máa wò pé ìwà yìí mà ní ẹni yìí ń wù torí oríṣiríṣi àwọn leaders ló wà àwọn kan wà tó ṣe pé ní táwọn leader kan bá ti sọ̀rọ̀ tó bá ti ṣe bákan a ti mọ̀ pé ọ̀rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ yẹn kò ní sòótọ́ ń bẹ o wà á ti mọ̀ fún wọn ní tó bá ti yí bákan a ti mọ̀ pé ó fẹ́ bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ nìyẹn kíkọ́ náà ni ìwọ ló máa wo ilé tó fẹ́ yàn ń bẹ̀ pé ṣé ìwọ náà fẹ́ máa parọ́ ni àbí o fẹ́ máa ṣòótọ́ káwọn èèyàn mọ̀ ẹ́ mọ́ òótọ́ nǹkan tó dẹ̀ pé jù náà nílé ayé yìí òní kéèyàn kó sọ òótọ́ torí mi ò rí nǹkan téèyàn gbà nù irọ́ pípa. iṣẹ́ tó tó jókòó tí lòṣèlú ìbéèrè rẹ o àwọn òṣèlú bíi mẹ́rin ló wà àwọn kan wà tó ń dupò irú ẹ̀yìn sìn ẹ̀ dupò débi tẹ́ wà ní àwọn kan wà wọ́n ń dupò wọ́n wò tí gbogbo ẹ̀ bá rọ̀ ṣọ̀mùṣọ̀mù tó bẹ̀ bá jiná tán wọ́n fún wọn kọmíṣánná wọ́n fa wọn ní SA wọ́n fa wọn ní SSA òṣèlú kan ní àwọn kan ń dupò òṣèlú kan ní àwọn kan wà tó ń níṣẹ́ tiwọn lọ́wọ́ tó ń pè ní professional in politics. àwọn kan wà professional politician ni wọ́n níṣẹ́ míì ṣé òṣèlú ṣe jókòó tì pẹ̀lú irú òṣèlú tá à ń ṣe ní Nàìjíríà. máa ti ń sọ gbogbo ìgbà pé ó dáa kí olóṣèlú tó bá fẹ́ láàmìlàaka nínú nǹkan tó bá yàn láàyò kó níṣẹ́ ẹ̀ lọ́wọ́ torí pé òṣèlú ìgbà ò lọ títí ẹgbẹ́ kan lè wà ń tà ń sìn tó bá yá ó tún lè yí bírí kó tún yí sí ẹgbẹ́ mi ìwọ́n tó bá sọ pé professional politician ni ẹ pé kó ṣáà ti dupò ní títí ẹ kò sí bó ṣe máa rí tí ẹgbẹ́ tó ń dupò nú ẹ̀ tí ò bá jẹ́ pò ló ń ṣèdarí agbègbè ibi tó wà tí wọ́n bá mú ẹ á di pé kó wá máa tọkọ́sọ́ láti inú ẹgbẹ́ kan sí míì kó wá máa di alágbèrè olóṣèlú ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe sọ àwọn professionals in politics wà ẹ jẹ́ kí n fi tèèyàn kan ṣàpèjúwe fún yín mo rántí pé ńgbà tí Jonathan ààrẹ Goodluck Jonathan wà ńbẹ̀ ẹ̀wọ̀n kan máa ń mú àwọn ministers káàkiri wọ́n á mú àwọn politicians wọ́n á mú àwọn professionals èèyàn kan wà tó ṣe pé wọ́n mú gbà yẹn tó jẹ́ mínísítà fún ètò ọ̀gbìn ìyẹn Adésínà Akínwùmí Dr. Adésínà Akínwùmí ẹ rí i pé tẹ́ bá wo background ẹni yìí ẹ rí mọ̀ pé real professional ní ìlànà ibi tó yàn ìyẹn nípa iṣẹ́ ọ̀gbìn bẹ́yẹn nígbà tí ó ṣe mínísítà fún ètò ọ̀gbìn èmi náà jẹ́ kọmíṣánná ńgbà yẹn gbogbo ìgbà tá a bá ń sọ̀rọ̀ tá a bá jọ sọ̀rọ̀ tó bá pè wá sípàdé l'Àbújá tá a bá jọ ní course láti sọ̀rọ̀
ó máa ń wo bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀rọ̀ pé ó fẹ́ jọ mọ́ bóun náà ṣe máa ń ṣe akọ́ṣẹ́mọṣẹ́ kan náà ó fẹ́ jọ mọ́ díẹ̀. Ó wá bá mi sọ̀rọ̀ lọ́jọ́ kan wá ní pé ṣé Nàìjíríà náà ni mò ń gbé tẹ́lẹ̀. Mo ní rárá o, ìlú báyìí 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 ni mo ti wá. Ó ní no wonder. So gbogbo ìgbà táwa wá ti wá lọ sípàdé, that man from Australia, that commissioner from Australia tó wá sọ́ọ̀ṣù náà gbà yá ni my friend from Australia. Bó ṣe máa ń sọ nìyẹn, bó wò pé bí mo ṣe máa ń sọ̀rọ̀ kì í ṣe bóyá pé èmi náà ń bi professional politician pé kinní kan. Nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ nìyí sí yẹn o. Bóun ṣe wá jẹ́ professional ní ibi tó yàn láàyò, ẹ rí i pé ńgbà tí ìjọba Goodluck tó kó gbá wọlé, ṣe mọ̀ pé ẹni tó jẹ́ mínísítà fún yàn ó pọn dandan kó jẹ́ ẹni tó máa ní àánú ẹgbẹ́ tó yàn, sympathizer ẹgbẹ́ tó yàn ńgbà yẹn ni. Nígbà tó wá fẹ́ lọ fún ipò AFDB president, ṣe mọ̀ pé Goodluck ti kúrò ńbẹ̀ torí pé ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ń pa ìlànà nǹkan yìí. ẹ rí i pé Buhari fún ní àtìlẹ́yìn láti lè jẹ́ kó lọ ṣojú wa, ṣe mọ̀. Àti pé ńgbà tó dẹ̀ jẹ́ mínísítà ńgbà yẹn kò sí bí ẹ ṣe máa fẹ́ máa ṣe ìpolongo ìbò tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mínísítà ìsàbí kí gọ́vnà fẹ́ ṣe re-election sí àwọn kọmíṣánná náà ti pọn dandan pé kán máa polongo ìbò fún ọ̀gá wọn. Bẹ́ẹ̀ náà ni Akínwùmí Adésínà ńgbà yẹn ṣe ń polongo ìbò fún PDP tó dẹ̀ wá aṣọ tó ṣe gbogbo ẹ̀. Nígbà tíjọba tí wọ́n wọlé tó di pé ó fẹ́ lọ fún ipò yìí, Buhari ò ṣe yẹn o. Ó wò pé torí pé ó mọ iṣẹ́ yìí ó fún látìlẹ́yìn, yẹn ni a ṣe máa ń wò pé ó bẹ́tà kéèyàn oníṣẹ́ lọ́wọ́ torí pé nǹkan yọ ní ìdí iṣẹ́ ẹni náà ti mọni lọ́lẹ̀ ìyẹn máa fúnyàn lórí yá. Ṣé bó ṣe wà ń bẹ̀ ń sìn kò ṣe ọ̀rọ̀ politics mọ́ náà, ó ti wà níbi ó tún ti lọ fún sáà kejì báyìí, bóyá ọdún mẹ́rin àbọ̀ ọdún márùn ni as the president of AFDB. So ó máa ń da níyànjú níwòye ti tèmi, ó máa ń da kéèyàn níṣẹ́ ẹ̀ lọ́wọ́ tó bá fẹ́ ṣòṣèlú, ìyẹn ló máa lè jẹ́ kó rí ṣe dáadáa torí pé ó máa ń yí ni, ó yí bíríbírí, ó lè yí kànyàn anytime. Ẹni tí mo bá sọ̀rọ̀ lónìí òun ni àwọn ni aṣojú ṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ṣojú ẹkùn Iléṣà West, ìwọ̀ oòrùn Iléṣà, Honourable Wálé Adédoyin. Ìkọ̀kọ̀ tí ó dàbí pé ẹ máa ń sọ tá a bá jọ ń tàkúrọ̀sọ tí ò ń ṣorí ètò báyìí, ẹ fẹ́ràn iṣẹ́ ọ̀gbìn, ẹ máa ń sọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn jẹ́ yín lọ́kàn. Síwájú sí ẹni kọmíṣánná fún ètò ọ̀gbìn nígbà kan rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Látìgbà yẹn dẹ̀rí ẹ̀ dákẹ́, ṣùgbọ́n aládùúgbò mẹ́ta eku òkè bí eku òru kọ́kọ́ ṣe tiẹ̀ ná, táàrò jẹjẹ àárín nǹkan jẹ, àwọn tó dẹ̀ ń gbé palliative òpin dọ́dọ̀ tí àwa ò bínú. Ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ojú ọjọ́ yàtọ̀ síra, ojú ọjọ́ tún yí padà, tí ẹ̀yin tẹ́ kàwé ń pè ní climate change. Kí ló fà á? Kí ni àtúbọ̀tán ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbìn? Kí ni ìjọba lè ṣe? Kí làwọn èèyàn gan lè ṣe? Ìbéèrè yìí tó bí mẹ́rin o. Bẹ́ẹ̀ni, màá mú díẹ̀díẹ̀. Ẹ ṣe pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè yẹn torí pé iṣẹ́ ọ̀gbìn ní ìgbà kan tẹ́lẹ̀ rí, iṣẹ́ tí àwọn bàbá wa máa ń ṣe ní iṣẹ́ ọ̀gbìn àròjẹ kàn ṣe subsistence level kàn ṣe ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wà nílùú, iṣẹ́ ọ̀gbìn ti kọjá pé kọ́kàn dáko kékeré kan torí pé nígbà tí mínísítà ètò ọ̀gbìn yẹn nígbà yẹn tèmi jẹ́ kọmíṣánná, ó jẹ́ ká mọ̀ pé agric is a business on its own, pé iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ okòwò ni. Ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé tó bá fi gbogbo nǹkan ọpọlọ gbogbo ẹ̀ láti lè jẹ́ kí gbogbo nǹkan tó yẹ kó o ṣe láti lè jẹ́ kí ètò ọ̀gbìn yìí kó gbòòrò, pé ó tó jókòó tì, ó dẹ̀ tó nǹkan téèyàn lè fi bọ́ọ̀lù.
òun ló ti ń pọ ariwo ńgbà yẹn pé a gbúdọ̀ gbé gègélé àti máa kó ìrẹsì wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe calculation gbogbo oye billions of naira tá a fi ń ṣe importation rice láti Thailand nígbà yẹn pé Nàìjíríà bá ṣe wà yìí pé a ní àyè gbà wá láti lè ṣe iṣẹ́ ọ̀gbìn ìrẹsì tó máa tó wa láti lè jẹ. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa kí ẹ mọ̀ pé eléyìí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí sìn climate change a lè ó kọjá agbára wa torí pé a lè bí Ọlọ́run ìgbà tó bá wu Ọlọ́run ló ń rọ̀jò. Tí bá ṣe bẹ́ẹ̀ nu pé ọ̀sẹ̀ kan sìn ẹ rí pé òjò kò tiẹ̀ rọ̀ rárá, gbogbo nǹkan ọ̀gbìn gan ó ti fẹ́ máa dàrú. Ṣùgbọ́n ìyẹn ló máa ń fa pé àwa nǹkan táwa lè ṣe ó yẹ káwọn èèyàn wa tó mọ̀ ń pa iṣẹ́ pé kán forecast weather kán ti lè rí kíní kán ti wò ó á ti lè jẹ́ kí àwọn àgbẹ̀ gbáradì fún irú nǹkan tó lè fẹ́ dàbí jàǹbá lórí pé kí ọ̀gbẹlẹ̀ kí òjò kó kàn má sí láti lè jẹ́ kí nǹkan ọ̀gbìn kó rú. And gbogbo nǹkan tá a dẹ̀ lè ṣe kò ju pé tá a bá ti mọ irú nǹkan bẹ́ẹ̀ á ti pèsè bóyá pé irú àwọn àkùrọ̀ àwọn olóko odò kéékèèké àwọn fàdámà irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí àwọn èèyàn wa kàn ti lè jẹ́ kí irú oko fàdámà kó gbòòrò sí torí pé oko àkùrọ̀ ibi tí odò wà gbogbo ìgbà náà máa ń ṣe iṣẹ́ ọ̀gbìn ní tiwọn torí pé wọ́n rí omi láti lò, àwọn ò ní dúró de òjò torí gbogbo nǹkan bí eléyìí náà ó gba ọpọlọ. Ìyẹn ló fa gbogbo ṣe mọ̀ pé tẹ́lẹ̀ iṣẹ́ ọ̀gbìn a ní iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ní ẹni kò ṣiṣẹ́ á máa jà iṣẹ́ ọ̀gbìn ti sún kúrò ní ọ̀rọ̀ iṣẹ́ ilẹ̀ wa ó ti di eléyìí téèyàn gbúdọ̀ fi. bẹ́ẹ̀ ṣe ń sọ yóò dàbí ìyàtọ̀ wà ní iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀. ó yàtọ̀ because like I said mo ní agric is a business on its own. Iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ okòwò ni ẹni kò ṣiṣẹ́ wọ́n ní ajalè àbí oko dídá láìsí ọgbọ́n àti òye kò lè pé o gbèsè ló máa dá téèyàn ò bá fi ọpọlọ àti ọgbọ́n sí ó máa di gbèsè fún wọn. Gbogbo irú nǹkan bí eléyìí ó gba ọgbọ́n torí ńgbà míì tí ìjọba bá ní òun fẹ́ ṣe ìrànwọ́ fún àwọn àgbẹ̀. Mo rántí nígbà tí mo jẹ́ kọmíṣánná ní àkókò yìí àìmọye ìrànwọ́ tí ìjọba tán kó síta láti fi lè ran àwọn àgbẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó ṣe ni láàánú pé àwọn kan nínú àwọn àgbẹ̀ yìí wọ́n sì gbà pé bọ́n ti ṣe ń ṣe tẹ́lẹ̀ pé owó tíjọba bá ti fún wọn tó jẹ́ bí ìrànwọ́ fún iṣẹ́ ọ̀gbìn gbé tán ni ná tán ni kì í ṣe owó tán lè dá padà kì í ṣe nǹkan tán lè gba ìjọba lè gbowó padà lórí ẹ̀ torí mo rántí ńgbà kan tá a dá àwọn kan lóko ti adìẹ ìjọba ṣe mọ̀ pé ìjọba ò kì í ṣe òwò lọ títí torí pé kò sí bí ìjọba ṣe lè ṣe òwò lọ títí ìjọba ṣọ́ọ̀tì ni ìran ló pọ̀ jù nínú wọ́n ṣe. wọ́n gbé ètò yìí fún àwọn aládàáni kan tó ṣe pé iṣẹ́ wọn ni ìyẹn Ọ̀ṣun Broiler Grower Production Scheme nígbà yẹn OBOBS. Lára àwọn ètò yìí ara àwọn àgbẹ̀ yìí ilé iṣẹ́ aládàáni yìí máa kó ọmọ adìyẹ fún wọn wọ́n á fún wọn lóúnjẹ wọ́n á fún wọn lówó díẹ̀ tá a fi tọ́jú àwọn adìyẹ yìí tó bá wá ti wá dé table size tó ti gbé wọn wọ́n á wá tún lọ kó láti lè gbà lọ́wọ́ wọn wọ́n á wọ̀n ó yẹ nǹkan tó ń wọ̀n yìí wọ́n á yọ owó oúnjẹ owó ọmọ adìyẹ tó fún wọn á yọ kúrò eléyìí tó bá kù ló máa jèrè wọn. Gbà pé lára àwọn àgbẹ̀ yìí tán gbà pé tán tún jẹ́ lára àwọn leader tán lè pera wọn ní leader nú ẹgbẹ́ tán ṣe irú ètò yìí wọ́n ní wọ́n wá
dé oko wọn láti kó adìyẹ nígbà tó ti tó kó náà bá rádìyẹ kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn mú wọn kó wọ́n lo láàrẹ̀ wọ́n fi ṣe ìnáwó fún ìgbéyàwó eré náà pé wọ́n ṣe bí wọ́n ti ṣe máa ń ṣe ń gbà yẹn tẹ́lẹ̀ ni iléeṣẹ́ aládàáni yìí ó ní kò sí nǹkan tó jọ owó báyìí báyìí lówó yín jẹ́ o tẹ́ ẹ̀ bá rí àbáyín àmúfọlọ́pàá mú yín o bí eré àwọn tí mò ń sọ yìí wọ́n bára wọn ní àyesọ ní apá òsì tẹ́ bá ti ń lọ kúrò ní Iléṣà tí máa pa òsì tẹ́ bá ti ń kúrò ní Iléṣà ibi tó ń tọ́jú àwọn èèyàn tó ń tọ́jú wọn sí. wọ́n bára wọn bẹ́ẹ̀ o bí eré ṣe mọ̀ pé nígbà tí ẹni yẹn ti fi àwọn yẹn jófin àwọn tó kù yà wò pé eléyìí yàtọ̀ kì í ṣe bíi tàtijọ́ o adìyẹ ìrànà lélẹ́yìí o kì í ṣe ohun à ń jẹ gbé o torí pé ó máa ń ṣe ní láàánú pé tí ìjọba bá ní. kí lọ́nà àbáyọ nú ebi torí ẹtì lójú ọ̀rọ̀ ó sì lè fa àléébù àwọn òde ní gbogbo nǹkan tí ẹ ní Russia àbí gbogbo àwọn olùdílé sọ wọ̀nyí kí lọ́nà àbáyọ nú ebi. adúpẹ́ ń sìn pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òjò ti bẹ̀rẹ̀ sí í rọ̀ ṣùgbọ́n mo máa pe àkíyèsí àwọn àgbẹ̀ sí nǹkan kan torí pé a ti ń sọ ọ́ tipẹ́ nígbà tí èrò oko bá pọ̀ ńlẹ̀ tí ó lulẹ̀ ká ní nǹkan lulẹ̀ tí ò sí pé bóyá pé wọ́n kó lọ sí ọjà lọ́ta wọ́n fẹ́ kó lọ sọ́jà lọ́ta tá máa ná ní owó tí ò dá lọ́wọ́ wọn ó máa ń da kí wọ́n ro bọ́n ṣe lè sọ èrè oko yìí di nǹkan tí ó lè ṣe tọ́jú adding value to it àti ń sọ tipẹ́ àti ń sọ àwọn kan ti ń take to it o but àwọn kan náà sì gbà pé ẹ rí pé ní agbègbè yìí báyìí tẹ bá ní pé ńgbà tí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó wọ́n tẹ bá dẹ́kọ̀ ẹ̀ rírà lọ́pọ̀ ẹ mọ ìdí nǹkan tó fà á ni pé ṣé ẹni tán bá ti ń gé ọ̀gẹ̀dẹ̀ yìí lóko ní agbègbè yìí àwọn kan ranjú mọ́ pé tán bá tí kó dẹ́kọ̀ wọn lè rówó gidi nígbà tán bá kó dẹ́kọ̀ ìwọ ará ìṣọ̀kan tó kó wá ará àgbààgbà tó kó wá ará kinní kan tó kó wá bẹ́ẹ̀ náà náà ṣe máa wá láti Ondo wọ́n ṣe máa rù wá láti Èkìtì ni á wá lulẹ̀ ní Mile 12 market tàbí ní ibi ìyànà ọba á wá lulẹ̀ ńbẹ̀ á wá di pé ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ kẹrẹ́ ó wà perishable tí ó bá ti pẹ́ jù ó máa kí pẹ́ bàjẹ́ á wá di pé nǹkan tí ẹ lè rà nínú ilé lóye tẹ́ ẹ lè rà nínú ilé ẹ wá máa rà lẹ́kọ̀ọ́ nǹkan tó máa ń fà á nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ti wò ó láti lè máa add value to it processing tó lè sọ́dà nǹkan míì tá a lè ṣe tọ́jú á lè jẹ́ kí owó tán máa rí gan ó máa pọ̀ ju pé kán lọ dà sílẹ̀. kí ló dé táwọn yìí tẹ kọ́ṣẹ́mọṣẹ́ náà ọ̀gbìn àti sáyẹ́ǹsì nílẹ̀ Nàìjíríà mọ̀ bọ́ yìí ń tọ́jú ọ̀gẹ̀dẹ̀ Dubai ò ní òjò ṣùgbọ́n èso tó tutù ló ń jẹ wọ́n ti ẹ̀ ní bí ilẹ̀ tó ń pè ní desert àbí kí ló ń pè ilẹ̀ gbọ̀ngbẹ̀lẹ̀ ní wọ́n sì ń jẹ lójoojúmọ́ kí ló dé tí gbogbo nǹkan tó ń wù bí àwa ò lè tọ́jú ẹ̀ bóyá káfíń yìí ti tọ́jọ́ iwájú nítorí ọ̀rọ̀ pọ̀ kó wá dàbí nítorí ọ̀rọ̀ àgbẹ̀ ìṣiṣẹ́ ọ̀gbìn àti àgbẹ̀ lábẹ́ wá sí bí ẹ jẹ́ àpadà sínú òṣèlú ọ̀nàdébò Wálé Adédoyin ẹ jẹ́ àwọn ẹgbẹ́ APC ní ọdún 2014 mínísítà kan nísìnyí tó jẹ́ gómìnà ńgbà náà wọ́n ní ìjọba torí ẹ̀ pé ó yẹ kó ṣe ná lóṣù 6 Babátúndé Rájí Fáṣọlá a ṣe ná a ṣomi a sọ dọ́là kan di náírà kan iṣẹ́ wà nílẹ̀ fún èèyàn bíi mílíọ̀nù 3 àti bẹ́ẹ̀ lọ ìlérí àti pinnu ọdún karùn-ún rẹ̀ ọ̀nàrẹ́bù kílẹ̀ fi yàtọ̀ sẹ́gbẹ́ PDP. iná sì ṣe ségesège. iná nìkan kọ́ dọ́là tún ti ń gbówó lórí sí àwọn èèyàn ò ríṣẹ́ ìyà sì ń jẹ àwọn aráàlú. láìpẹ́ yìí ẹgbẹ́ yẹn ló ṣàkóso ẹ̀ o wọ́n fowó kún owó epo wọ́n tún fowó kún owó ná pé káàtì ẹ̀ níná ò sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí yóò bá sí alẹ́ lójó àìpásímà ní ìbọ̀kọ́ ní tí ilé ìtàn fà èrí tèmi ń lò ara rú ẹ̀
ààrẹ epo díẹ̀ sí wọ́n nísìnyí epo ò ṣe é rà iná ò ṣe é kọlù gbogbo ìpinnu ẹgbẹ́ nítorí ní ọdún 2014 97 naira ní jálá epo kan ìjọba ẹgbẹ́ APC ní ó ti wọ́n jù òun ló wọ́n jù lágbàáyé ṣùgbọ́n nísìnyí 159 158 160 ni wọ́n ní wá ní òun ló rọjú jù lágbàáyé lójú àwọn èèyàn pàápàá àwọn tó ń bọ̀ wá ó dàbí pé ẹgbẹ́ APC wọ́n ti kùnà nínú ìpinnu wọn ẹgbẹ́ APC ò ṣe dáadáa ohun tó máa béèrè nìyẹn lọ́wọ́ ọrú yín. ẹ ṣe ìbéèrè ó fẹ́ ìdáhùn eléyìí tí Rájí Fáṣọlá sọ ṣe mọ̀ pé èmi Wálé Adédoyin lè mi ò ní ṣe Rájí Fáṣọlá ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe béèrè kì í ṣe bóyá mi ò lè ní ìdáhùn sí mi ò ní bá Fáṣọlá dáhùn ṣùgbọ́n èmi ní ìdáhùn sí nǹkan tó lè fa gbogbo nǹkan tá à ń sọ yìí ṣe rí ọ̀pọ̀ ọgbà ní àwọn èèyàn àwọn olóṣèlú tí wọn bá ti dé ipò kan wo bó ṣe rí ó máa ń fẹ́ dàbí pé a máa ń fi ẹnu sọ̀rọ̀ púpọ̀ jù nọ́tọ̀ǹtì táwọn míì bá tó dépò torí ńgbà míì ó máa ń rọrùn fúnyàn láti láti sọ pé nǹkan tí lágbájá ṣe ò dáa láti sọ pé láti bẹnu àtẹ́lù nǹkan tí wọ́n ń ṣe. ó máa ń rọrùn lọ́pọ̀ ọgbà ṣùgbọ́n téèyàn bá débẹ̀ á mọ̀ pé àṣebóṣe ríre nǹkan tẹ́ ní Fáṣọlá sọ yìí ẹ jẹ́ kí n wá pè yín sí ìrántí bàbá wa of blessed memory ń sìn Bọ́lá Ìgè wọ́n ti sọ orú ẹ̀rí pé táwọn bá dé tán bá àwọn máa ṣe gbá ṣàwo ńgbà tán wá fi wọ́n ṣe minister of power ẹ rántí. bẹ́ẹ̀ni láyé Ọbásanjọ́ àkọ́kọ́. ẹ rí i pé kò pẹ́ tọ́yà ni bàbá fi gbé pé kán gbé òun kúrò mbẹ̀. ẹ lọ sọ́dọ̀ ìdájọ́ iṣẹ́ mi ó fi lọ iṣẹ́ tí mo kọ́ pé nǹkan tó ń rí bí ó ga ju ẹ̀mí òun lọ torí pé tàbá kan sọ̀rọ̀ pé iná ò dáa pé kinní kan àwọn kàńdá ti pọ̀ jù àwọn tí ò fẹ́ kí nǹkan dáa ó pọ̀ ju àwọn tó fẹ́ kó dáa lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ jẹ́ kí n fi kankan ṣe àpèjúwe fún yín lórí ọ̀rọ̀ tẹlifóònù nígbà tí tẹlifóònù kọ́kọ́ dé wọ́n ní kò ṣeé ṣe nígbà tá a bá lọ sí Benin Republic àwọn ọmọ tó ń pè ní dìmàṣẹ́ tó máa ń tẹ̀lé àwọn tó fẹ́ wá ra mọ́tò kiri gbogbo wọn máa yọ mobile phone dání àwa tá a gbowó dání tá a wá ra mọ́tò 3 4 5 6 a máa wò wọ́n pé tá a bá ní oní sẹ́lúlà 090 náà ń pè Nàìjíríà ń gbà yẹn sẹ́lúlà olówó ni ẹ o owó ńlá náà dẹ̀ fi ń gbà wọ́n ní kò ṣeé ṣe ṣùgbọ́n nígbà tí Ọbásanjọ́ tó ṣe é ńgbà yẹn àwọn tó wà ń díẹ̀ nígbà tó ní mọ̀ pé ẹni yìí ó mọ nǹkan tó ń ṣe ó dẹ̀ fẹ́ dandan ó fẹ́ ṣe ó rí ṣe ọ̀rọ̀ iná Nàìjíríà ó kọjá nǹkan tá à ń fojú rí yìí torí pé ara ẹ̀kọ́ tẹ́gbẹ́ yín pinnu ó kọjá ara ẹ̀kọ́ tẹ́gbẹ́ yín sọ fún wa ní ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé ńgbà tí kinní yìí ti bẹ̀rẹ̀ kì í ṣe ní o ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ ẹ rí i pé ńgbà kan náà Ọbásanjọ́ tá à ń sọ yìí ó gbé owó bàǹtùbàǹtù kan sílẹ̀ fún orí páwá bílíọ̀nù mẹ́rìndínlógún ẹ rí i pé wọ́n ṣe báṣubàṣu tí ìpìlẹ̀ bá ti wọ́ kò sí nǹkan téèyàn lè máa mọ lé lórí o àwọn èèyàn kò máa gbìyànjú ni wọ́n ní kán gbé fún àwọn aládàáni pé ìyẹn ló máa jẹ́ kí nǹkan kó lè jẹ́ ó rọrùn wọ́n gbé fún àwọn aládàáni wọ́n tà fáwọn private kìíní ṣe bíbẹ̀ ni àwọn IBDC kìíníkan Ìkẹjà electric bọ́n mo fẹ́ lè sọ pé ó fẹ́ lè burú sí i torí pé kò sí nǹkan kan tí àwọn yìí nígbà tó bá ní pé ìwọ tó jẹ́ aládàáni fún nǹkan kan tó ṣe pé àwọn ará àdúgbò náà ló máa ṣe kò kárí bọ́n ṣe máa ra transformer àwọn ará àdúgbò ló máa ṣe kò kárí bọ́n ṣe máa fa wáyà
àwọn ará àdúgbò ló máa ṣe bọ́n ṣe máa rí òpó ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀ ń gbé bíìlì wá fún wọn láti ní pé kán wá sanwó ná. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo tako gbogbo ìlànà nǹkan tó ń ṣe yìí torí pé gbígbà téèyàn bá kàn ń téèyàn bá ń rẹ́ àwọn èèyàn jẹ ni kíní dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ní ẹ̀dẹ̀ mọ̀ pé tí ìjọba bá fẹ́ ṣe nǹkan kan ẹ wo orú eléyìí tí tá à ń fà pẹ̀lú tán ní ìjọba Nàìjíríà jẹ àwọn kan lówó ní òkè òkun pé wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé property wa yìí tán náà fẹ́ ní kán wá ṣe gáàsì tán bá ti ṣe ọ̀rọ̀ wọ́n ń sàyìn MOU yìí ó dàbí àwọn aríjẹ nídìí ìbàjẹ́ wọ́n máa ń de kinní yìí tó ṣe pé tán bá ní pé kán wá kúrò kán yọ kúrò ńbẹ̀ ó máa ń nira àti kúrò nù wàhálà yìí. Ẹ̀yin ẹ jẹ́ ká lọ bèrè ń sìn pé agreement MOU tán sàn pẹ̀lú àwọn private operators yìí pé ká tẹ̀ nípa àṣemọ́ ẹ wá wòye tán máa san fún wọn gẹ́gẹ́ bí ìjọba pé àti ẹ̀fẹ́ wọn mọ́ àwọn á ní ká lọ mórí wá ká lọ mọ́rùn wá àwọn tó dẹ̀ wá ń di kíní ìgbà tán ń ṣe àwọn náà máa ti so kíní pọ̀ tó ṣe pé ó máa wá nira fún ìjọba torí pé ẹ mọ̀ pé ìjọba sójà go sójà kan ìjọba kan ló ṣe gbogbo kíní ìjọba míì ló wà mẹ́sìn tán máa tọ̀nà wò tó máa ní ẹ tiẹ̀ jẹ́ ká yọra wa á wá di pé nǹkan tán fi so kíní pọ̀ á ti lágbára ju ẹ̀mí lọ tó ṣe pé á wá nira fún wọn láti lè kúrò ńbẹ̀. Fáṣọlá tó sọ̀rọ̀ ńgbà yẹn kò rí mọ́lẹ̀ gbogbo nǹkan tán ti dè sílẹ̀ ńbẹ̀ kò rí mọ́lẹ̀ gbogbo nǹkan tán ti dè sílẹ̀ ńbẹ̀ nǹkan tó dẹ̀ mú Fáṣọlá fi lè sọ bẹ́ẹ̀ ni pé torí ó rí àwọn nǹkan kan ṣe lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ó ṣe àwọn iná kéréje kan lẹ́kọ̀ọ́ ó rí ṣe lẹ́kọ̀ọ́ ó dẹ̀ gbà pé nǹkan tó bá lè ti ṣe irú nǹkan bí eléyìí wọ́n lè gbé náà wá sí federal level tó máa lè ṣe ṣùgbọ́n ìmọ́lẹ̀ nǹkan tó rí ń sìn ẹ lè lọ bèrè lọ́wọ́ Fáṣọlá ń sìn á sọ ó máa lọ́rọ̀ tó máa sọ tá a máa wò pé ẹ̀rù wà níbi kìíní èmi ò sọ pé nǹkan téèyàn bá sọ kéèyàn má dúró tì o ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà ló máa ń sábà jẹ́ pé téèyàn ò bá wà ń di nǹkan tí ò rí mọ́lẹ̀ nǹkan tán ti dè síbì kan téèyàn bá kàn sọ̀rọ̀ tó bá débẹ̀ tá a wò pé eléyìí kọjá orí òun. dọ́là ńkọ́ àjẹbánu ńkọ́. ọ̀rọ̀ ṣẹ́ẹ̀rí ẹ jẹ́ kí n sọ kan fún yín ṣẹ́ẹ̀rí. àjẹbánu ìjọba Jonathan jẹ́ àjẹbánu ní gbàgbájá àjẹbánu wọn kó orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. mi ò ní yé sọ olóṣèlú máa jẹ́ tẹ́ bá ní pé bákan náà ni gbogbo wa máa fi nǹkan kan múlẹ̀ ń sìn láti lè jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀rí pé nígbà tá à ń sọ̀rọ̀ Ẹ̀dó the other time mo ní pé ó kù wọ́n ó kù Ọlọ́run pé kí àwọn ọmọ Ẹ̀dó kán lọ dìbò bí ẹ̀mí bá ṣe darí wọn torí pé mi ò rí ojú nínú pé ìwọ tó jẹ́ gómìnà lánàá nínú ẹgbẹ́ kan ó wá tọ́ ń sìn torí ńgbà tó dẹ̀ jẹ́ gómìnà nínú ẹgbẹ́ yẹn òun sọ pé láyéláyé ẹgbẹ́ tó bọ́ sí yìí ń sìn pé ẹgbẹ́ olórí burúkú ni wọ́n igbá àwo kínní kan wọ́n lè ṣe ó wá lọ síbẹ̀ ń sìn nǹkan tí mo fẹ́ sọ ni pé tẹ́ bá wo corruption level ń sìn ní Nàìjíríà ẹ rí i pé for some time afẹ́ lè sọ pé ṣé kò sí nǹkan míì tíjọba yìí tún fẹ́ máa ṣe wọ́n ni torí gbogbo ìgbà ni wọ́n tún ti rí owó kan bí yìí o wọ́n tún ti rí owó kan bí yìí o wọ́n tún ti rí owó kan bí yìí o ó dé point kan ẹ̀rù ń bà èmi gan pé àbí wọ́n ń print owó yìí ni ẹ wo eléyìí tán ní Abacha kó tó ń kó wá tó ṣà ń wọlé tó ń wọlé ẹ wá wo eléyìí tán tiẹ̀ wá kà sí mínísítà àná lórí ètò epo Desiani tán kà sí lọ́rùn àti olùbádámọ̀ràn nípa ààbò tán kà sí wọn lọ́rùn tó wò yìí ṣé mọ̀ pé ìjọba kan nìyẹn ẹgbẹ́ kan nìyẹn olóṣèlú náà ni wọ́n ìjọba kan ló wà bẹ́ẹ̀ sìn ẹgbẹ́ kan ló wà bẹ́ẹ̀ sìn olóṣèlú náà ni wọ́n ẹ̀yin fúnra yín gan ẹ lè gbé ká gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí pé ní àsìkò àwọn kan lánàá o báwo ló ṣe rí ní àsìkò àwọn kan sìn ǹjẹ́ ìwà ìbàjẹ́ ǹjẹ́ wọ́n ń fojú ẹ̀ hàn ń ta ń gbà yẹn. kì í ṣe pé kò sí. ẹ pa máikrófóònù náà. kì í ṣe pé kò sí a lè fẹ́rù ẹ̀ kù ṣùgbọ́n nǹkan tí mò ń sọ nìyẹn o
ìkànṣẹ́ kan ẹ mọ̀ pé ń sìn kó tó ẹ̀ tó lè sọ pé o fẹ́ lọ jí nǹkan o fẹ́ lọ jalè wà á kọ́kọ́ rò lẹ́ẹ̀mejì wò náà pé pẹ̀lú nǹkan tó wà ń ta yìí ìfẹ́ of Buhari wà á rò dáadáa kì í ṣe bóyá pé wọ́n ń pọ́n bẹ́ẹ̀ lánàá lábẹ́lẹ̀ o wọ́n sì ń pọ́n ládíẹ̀díẹ̀ náà ṣùgbọ́n nǹkan ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé mọ̀ pé kíní náà fi ń ṣe ń gbà yẹn kò tiẹ̀ sẹ́ni tó ń yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò kò sẹ́ni ó ń ṣe títí débi tí adarí ilé ìjọsìn ń gbé aeroplane sílẹ̀ láti fi gbówó kúrò Nàìjíríà impunity kò sí ẹni tó ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò tá ń tó dán wò ń sìn kò sẹ́ni tó lè dán wò èmi ò ní pé bóyá nǹkan náà ò gbọ̀n sílẹ̀ o wọ́n níbi téèyàn bá ti ṣe ló ti ń jẹ ṣùgbọ́n àgbúlọ̀ jàjẹbánu torí pé àjẹbánu táwọn èèyàn àná yẹn ń jẹ ó ṣe ìjàmbá fún ọrọ̀ ajé gbogbo eléyìí tá à ń sọ pé owó di kìnnìkan yìí báwo ni dọ́là ò ṣe ní lọ sókè ó máa lọ sókè tá a bá ti ń gbé gbogbo ìnáwó wa nǹkan jíjẹ wa tá a bá ti ń gbé lórí pé ká lọ kó nǹkan wá látòkè òkun ni ó ti dandan pé owó dọ́là náà fi máa ra nǹkan wá látòkè òkun tá a bá ń ṣe nǹkan ní Nàìjíríà fúnra wa ẹ wò ń sìn reduction ti wà nínú importation of rice ká ní kò sí bóyá dọ́là ìbá ti lọ jù yẹn lọ torí owó dọ́là náà fi máa ra rice yìí wá abẹ́mọ̀ tá a bá ti ń kó nǹkan dìmọ̀ tá a bá fi ń patronize wọn internationally ni a máa look for bó a ṣe máa wá owó ẹ̀ẹ́dẹ̀ rí pé bó ṣe fò lọ sókè nígbà kòró yìí ó ní í ṣe pẹ̀lú kòró tó wà ń ta síbẹ̀ wọ́n stop wọn fáwọn bòró di change láyé wọn kó wọn táwó fún wọn débi tí wọn sókè òkun wọn kó wálé kò sí so àwọn èèyàn tó dẹ̀ ṣàfẹ́ lọ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú òkè òkun oye tán bá náà fẹ́ ta dọ́là náà máa rà nǹkan tó ń fà á nìyẹn o ọ̀rọ̀ tí epo tẹ̀ ń sọ ó ti pẹ́ tá a ti ń sọ tán bá ní pé òun ló cheap jù yes epo Nàìjíríà ó lè jẹ́ òun ló cheap jù pẹ̀lú jálá tán ta yìí tẹ́ bá compare exchange rate yes the regulation tó ń sọ subsidy removal gbogbo nǹkan not until tá a bá lè díjú ká make sacrifice yìí pé ọ̀rọ̀ subsidy wọ́n yọ tán bá wà sincere about it ni o torí kì í ṣe pé kánná yọ subsidy tí ò dẹ̀ sí pé bóyá yọ subsidy tán bá lè wà sincere about it ọ̀rọ̀ epo lílò yes everybody ló máa wọ mọ́tò everybody náà ló máa gun mọ́tò ṣùgbọ́n nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì o. a ń bọ̀ tá a bá padà dé látòkè lọ́hùn-ún ní ọdún 2012 ní oṣù kínní gbogbo àwọn ọmọ Nàìjíríà ni wọ́n máa ṣe o ní ìpínlẹ̀ Èkó wọ́n lọ sí Abiola Square níwájú ọ́fíìsì wa lókè Ìṣà ní ibẹ̀ ni wọ́n fi ibùdó sí fún ìlú Iléṣà lóṣogbo bí wọ́n ṣe ń sun táyà ni wọn ò jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ wípé nítorí wọ́n fi owó epo kún owó epo wọ́n pè ní 141 ṣùgbọ́n nísìnyí ti di 162 kí ni láríjà ẹ̀ tá a bá padà dé Honorable Wálé Adédoyin wọ́n máa dáhùn ìbéèrè yẹn pẹ̀lú àwọn ìbéèrè míì tó jọmọ́ ẹgbẹ́ APC ní Nàìjíríà àti nípínlẹ̀ Ọ̀ṣun à ń bọ̀. ní ìdáhùn sí ìbéèrè ọ̀pọ̀ ènìyàn àti sún ọjọ́ gbígba fọ́ọ̀mù láti di ọmọ onílẹ̀ lórílẹ̀‐èdè Canada, Australia àti New Zealand síwájú o. ní báyìí ọjọ́ 29 oṣù kẹsàn-án ní forúkọsílẹ̀ yóò wá sópin o. àwọn ilé aṣojú fún orílẹ̀‐èdè Canada, Australia àti New Zealand ò ní pẹ́ máa fún àwọn èèyàn ní visa. àwọn tó bá sì tètè gbégbésẹ̀ báyìí yóò ní àǹfààní ju àwọn tó bá dúró di àsìkò tí ohun gbogbo yóò diwọ́ lùkọlù lọ. ohun gbogbo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìlànà tuntun yóò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹ̀lú. Jonathan King Limited ti ṣetán gẹ́gẹ́ bí ìṣe wọn láti ṣe ìrànwọ́ fún ọ̀kẹ́ àìmọye ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí èròǹgbà wọn di mímúṣẹ láti gbé tàbí ṣiṣẹ́ lórílẹ̀-èdè Canada, Australia àti New Zealand.
ìrírí Jonathan King Limited tó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn bá ti rìnrìn àjò káàkiri àgbáyé ní Jonathan King Limited fi ń ṣèrànwọ́ fún ọ̀kẹ́ àmọ́yé ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè rìn lọ́nà tó tọ́ láti rí físà gbà. Tètè gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Unique FM àti Freedom Television D177 Òkèṣà Ìléṣà àti ní shop C216 Orísun Bari Shopping Complex MDS area lọ́ṣogbo. Jonathan King Limited Ajakini àti Ìkẹfà Cocoa House Ìbàdàn. tá a bá ṣe ń darapọ̀ mọ́ wa lágbo òṣèlú la wà nílé iṣẹ́ Freedom Television pẹ̀lú Unique FM ẹ lè máa wò wá lórí Facebook Freedom Television òmìnira Freedom TV òmìnira láìpẹ́ wọ́n bẹ̀rẹ̀ ètò kan tí ó máa sọ gbogbo àwọn kinní wọ̀nyí ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ní ọjọ́ Thursday ìyẹn ní ọ̀túnla láago 6 sáago 7 àkànṣe ètò kan wà fún ìlú Iléṣà àti gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà pátápátá tí a máa gba aṣíwájú ìlú Iléṣà àti balógun ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà aṣíwájú Yínká Fásùyì lálejò. Kí ni challenges ìpèníjà àti ìlọsíwájú tí ń bẹ nílùú Iléṣà àti gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀tẹ́tílẹ̀kọ̀ lọ́jọ́ Thursday ní aago 6 sáago 7. Honorable Wálé Adédoyin ẹkú ìjókòó ẹkú kalẹ̀ mo ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan níbi ọdún ní ọjọ́ 5 ní oṣù kínní ọdún 2012 ní gbogbo ìlú kan gbogbo wọn nítorí wọn fi kún epo àwọn tí ó jẹ́ láàmìlàkánú òṣèlú tèní ni wọ́n pàdé ní Ọjọ́ta lẹ́kọ̀ọ́ àwọn kan ní Òṣogbo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kíni wọ́n ní wọ́n yọ ẹ̀dínwó tí wọ́n fi sórí epo ìtọ́pìn subsidy wọ́n níjọba ò ní gbogbo náṣẹ láti yọ we no go gree aluta save Nigeria ṣùgbọ́n òun náà yọ lẹ́nu ní mẹ́ta yìí tàṣẹ ní káwọn èèyàn máa gbégbá wọ́n fẹ́ daṣẹ́ sílẹ̀ àbí wọ́n fẹ́ pe àpéjọ kankan bí wọ́n ṣe pè ní 2012 ǹjẹ́ kì í ṣe pé wọ́n fi gbá kan pọ̀ kan nú ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ò rí bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn tí ẹ ní pé wọ́n ṣe àlùtà yìí ń gbà yìí kì í ṣe gbogbo wọn náà ló wà ní ìjọba. ọ̀pọ̀lọpọ̀ wọn wà ń bẹ̀ àwọn kan wà ń bẹ̀ nínú wọn. ṣùgbọ́n nǹkan tèmi máa sọ ni pé ìyẹn ló tọ́ka sí pé subsidy tọ́nà yọ tọ́n bá wà sí ẹ̀ mo sọ pé àwọn tó mọ ètò bí ìṣúná ṣe ń lọ wọ́n á ti fi òye gbé pé eléyìí ó dàbí ó máa jẹ ní ìdí ẹ̀ torí pé àwọn tó jẹ́ bí kòlẹ̀ àwọn tó ànógò gree yàtọ̀ sí ẹni tí ẹ̀jẹ̀ ọmọdé sì ń dà láàmú nù wọn ìyẹn Revolution Now yàtọ̀ sí òun àwọn kan náà sì wà tó kópa nínú ànógògiri 2012 tó dẹ̀ ṣe dúró tí wọ́n dẹ̀ ń ṣe ara ìjọba tó sì ní. wọ́n ní ròmì tó ń jó lórí omi onírò ẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ odò ìpẹ́ nínú àwọn lílù yẹn pàápàá ni àwọn tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ APC wọ́n fẹ́ dárúkọ kankan pé àwọn náà kan nínú ẹgbẹ́ APC àwọn ló nílù tó ń jó ń sàlẹ̀ odò nínú ròmì tó jó lọ́dún 2012 ṣùgbọ́n wọn ráyè láti lùlù. mi ò fara mọ́ nǹkan tí ẹ sọ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tá à ń pè ní ìjọba tí ìjọba bá tí ìgbésẹ̀ ìṣesí ìjọba tó bá sún aráàlú wọ́n ní téèyàn bá lé ẹran kan ògiri ẹran á yíjú padà síyàn 2012 ńgbà tá à ń sọ yìí wọ́n ti sún àwọn aráàlú kan ògiri ni kì í ṣe gbogbo ilé ọ̀rọ̀ epo nìkan ló ń ṣẹlẹ̀ ńgbà yìí tá à ń sọ yìí àìmọye nǹkan ìwà àbàjẹ́ tó ń ṣẹlẹ̀ ń lù gbà yẹn tó ṣe pé àwa gan ń fojú rí fúnra wa
ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun ó dàbí pé ó dàbí pé ẹ̀ ń fẹ̀ sí lójú mi ni o lójú ìwòye tèmi nù wọn ní ọdún 2018 ẹ̀ náà jọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ SDP níbo la jọṣepọ̀ náà wà báyìí àwọn kan bínú kú o ní ọdún 2018 wọn láwọn ṣe mọ́ wọn lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ADP àti gbogbo àwọn míì nù wọn lálejò ń bí wọn ti wá padà sínú ẹgbẹ́ báyìí àbí. bẹ́ẹ̀ni níbo ni méjèèjì dé dúró báyìí. ẹ ṣe. ìjà asọ̀ nínú ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun láàárín àwọn kan àtàwọn míì tí kò yé àwa tá a wà látàjára lù. ẹni bá mọjú ògùn ni ó pa bìnírè. ẹ máa kàn sọ ṣókí lórí ìyẹn. láàárín gangan àrítẹ̀wì o tó ń pín káàkiri ní tọ̀tún àti tòsí. ẹ jẹ́ kí n ṣàlàyé. ìyẹn la máa fi ṣe lọ nítorí a máa ní àǹfààní àti gbà pé bíi méjì péré. ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ fún mi láàyè láti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan. lórí ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹgbẹ́ SDP mo fẹ́ lè sọ pé ẹnu mi gbà láti sọ pé ìbáṣepọ̀ yẹn ó sì ń lọ bó ṣe yẹ ó sì ń lọ dáradára. ẹ mọ̀ pé lára àwọn ọmọ ẹgbẹ́ SDP gómìnà Oyètọ́lá wọ́n yan àwọn kan sípò gẹ́gẹ́ bí cabinet members commissioner ẹ̀sìn àbí tó dẹ̀ jẹ́ pé eléyìí jẹ́ kí àwọn ẹgbẹ́ SDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ pé ìbáṣepọ̀ wa kì í ṣe ti ẹ̀tàn kì í ṣe eléyìí tí pé a ní pé wọ́n ṣèlérí wọn ò múṣẹ torí pé bá a ṣe wà ní Ọ̀ṣun kò sí nǹkan tí àwọn SDP ń ṣe tí wọn kì í kò sí nǹkan tí ẹgbẹ́ APC ń ṣe tí a kì í pe ẹgbẹ́ SDP sí àwọn kan nínú wọn gan ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọ́n ti gbọ́ pé APC làwọn àwọn kan náà dẹ̀ sì dúró nídúró pé SDP làwọn torí pé ọ̀gá wọn aṣíwájú wọn ìyẹn Ọ̀túnba Ìyíọlá Omíṣọ̀rẹ́ ò tí ì sọ pé òun ti dénú ẹgbẹ́ APC ṣùgbọ́n àìmá tí ì dé gbógà sínú ẹgbẹ́ APC bàbá gan tẹ́ bá wo ẹ̀jẹ̀ ara ẹ̀ ń sìn APC ni kò sí òde kan tí APC pè tẹ́ẹ̀rí bàbá ń bẹ̀ ṣe gbọ́ kò sí tó ìbáṣepọ̀ wa ó lọ ó dánmọ́rán ó dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ dẹ́ni tí àwọn ilé tẹ́ sọ pé wọ́n bínú àwọn ọmọ ẹgbẹ́ APC kan tán bínú lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà lóòótọ́ àwọn kan ti ń padà ẹni tó jẹ́ bí adarí wọn ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni Alhaji Moshood Adeoti former SSG inú mi dùn pé bàbá ti pẹ̀lú ọ̀rọ̀ níwá lẹ́yìn ní gbogbo ẹ̀ wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC wọ́n dẹ̀ ti fi ohùn sílẹ̀ pé gbogbo àwọn alátìlẹ́yìn wọn o tó bá wọn lọ sí ADP o ẹ padà sínú APC o ẹ lọ wọ́ọ̀dù yín o kó ní kálukú lọ farahàn ní wọ́ọ̀dù páwọn ti dé o. bẹ́ẹ̀ náà ni ní Ìjẹ̀ṣà zone títí kan Iléṣà West gbogbo nǹkan tá a dẹ̀ sọ ní leadership Ìjẹ̀ṣà náà ni pé gbogbo àwọn tó bá ti dé kán lọ sí wọ́ọ̀dù wọn kán lọ farahàn kán dẹ̀ korúkọ wọn sílẹ̀ pé wọ́n ti dé. kò dẹ́ bí ẹ̀yin lọ́tẹ̀ àná ẹ tún ti padà dé àní fún yín ní gangan. ọwọ́ tán bá gbé ló máa jẹ́ káwọn èèyàn máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹni tó dé pẹ̀lú ọmọ onínàkúnà tó padà tó dé pẹ̀lú ìtẹríba pé kí bàbá òun kó fi òun ṣe ìkànnú alágbàṣe bàbá náà dẹ̀ wò pé ó ti ṣó pé òun ṣe àṣìṣe ó dẹ̀ fi gbogbo ọwọ́ ó fà á mọ́ra ṣùgbọ́n àwọn tó dé. alágbàṣe lẹ́fẹ́ kan wá ṣe báyìí. mo fi yẹn ṣe àpèjúwe ni kì í ṣe pé wọ́n wá ṣe alágbàṣe. a lè ṣe ibo ni Alhaji Moshood Adeoti máa wọ̀ ní state nsìn ta ni pé a kì í ṣe bàbá get a lè sọ pé oníkálukú ló mọ ipò ẹ̀ kó tó bínú kúrò nù ẹgbẹ́ ṣùgbọ́n nǹkan kan ni èmi máa sọ ẹni tó bá wá ní ìwà pé òun dé togun-togun pé togun-togun àwọn tó dilé mú ilé
tí wọ́n fẹ́ wó tọ́lọ́hún fún wọn wó tán wá dé pé àwọn tó dilé mú yìí ẹ fẹ́ kán kúrò lọ́nà ẹ fẹ́ lọ gàgà lókè ṣé àwọn tó dilé mú yìí náà ṣé inú wọn á dùn inú wọn ò lè dùn ṣùgbọ́n ẹni tó bá wá ní dùá pé ìtẹríba kó fi ewé agbéjẹ́ mọ́wọ́ tí ì ṣe pé bóyá pé ìpàdé ọ̀tẹ̀ súnmí gini kan náà fẹ́ máa ṣe kò sí nǹkan tí wọ́n ní nínú òṣèlú ilẹ̀kùn ilé ẹgbẹ́ ó máa ń ṣí sílẹ̀ ni kò sí bára ẹ̀dà sọ̀hún wọ́n ní bára ẹ̀dà síbì ni nínú òṣèlú gbogbo wa náà lájọ ní ìdára wa ṣùgbọ́n a gbúdọ̀ mọ ìwọ̀n ara wa. ẹrú mọ rẹ lẹrú bẹ́ẹ̀ni wọ̀fà mọ rẹ ní bẹ́ẹ̀ni wọ̀fà. kì í ṣe pé kò dé kò tún ní pé ó fẹ́ da lérú àbí pé kìíní kan adẹ̀ ń sọ kankan fún gbogbo wọn àwọn ò ní gómìnà méjì o come 2022 lágbọ́rọ̀ ọlọ́run ìlérí olúwa á tún ṣe lẹ́ẹ̀kan sí. ẹ ń sọ gẹ́gẹ́ bí olólùfẹ́ gómìnà yìí ẹni tó wà pẹ̀lú wọn. gbogbo àwa ọmọ ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC. gbogbo àwa ọmọ ẹgbẹ́ APC ṣe mọ̀ pé nǹkan kan ló jẹ́ kí àwọn kan bínú lọ nǹkan tó mú wọn bínú lọ yẹn kọ́ mọ̀ pé tán bá tún dé nsìn 2022 ti fẹ́ dé kò sẹ́ni tó máa fi nǹkan kan tù wọ́n lójú pé nǹkan kan bí kan ló kàn. tá a bá ní káàró dúdùn fún a ọ̀rọ̀ àkọjọ ìgbà àsìkò tí ń lọ àwọn èèyàn kan sì fẹ́ pè wá. ìpè méjì péré nọ́mbà tẹ́ pèrè 08159687247 àti 07065153138. tá a bá rí èèyàn méjì tó lè sáré pè wá ká tó lọ nítorí náà a sì fi nọ́mbà wọn lẹ́ o tẹ́ máa pè wọ́n lẹ́yìn tí àwọn pẹ̀lú yín nù ṣùgbọ́n tí lójú tí wá ń bí àwọn nọ́mbà méjì yìí ni a ní kí àwọn èèyàn sáré pè 08159687247. ẹ sọ kankan ẹ jẹ́ kí n sọ sí torí pé kò ní í dáa kó má dàbí pé ẹ rí ọ̀nàrẹ́bù ó yẹ ìbéèrè yẹn ẹlẹ́gbọ́ ewì lọ́hùn ẹgbọ́ ewì lọ́tún ẹgbọ́ ewì lọ́sì ewì tẹ́ ń gbọ́ mo rí àwọn tó ń kọ́ àti àwọn alátìlẹ́yìn wọn. ẹnìkan bẹ lójú òpó ẹ lóo. ẹgbẹ́ tó. mo mà kí yín bàbá kí lorúkọ yín mo lẹ ti ń pè wá. kí lẹ pe orúkọ yín. ọláìtàn ló ń sọ. láti bo. ìkírun. láti kírun ó yá ìbéèrè yín ní ṣókí. hello. ṣé ẹ rí nígbà tí ìṣèjọba wọn èyí fẹ́ yí àwọn ìgbìmọ̀ ní ìṣèjọba lórí gbogbo àgbẹ̀ látàárọ̀ gan. network bí tẹ wà yẹn ń gbọ̀n a gbọ́ dáadáa tó ẹ má sọ̀rọ̀ yìí lọ. àwọn tó ń kéwì àti alátìlẹ́yìn wọn mo rí wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n rí nǹkan ṣe tí wọ́n níṣẹ́. àwọn ẹnìkan tó wà lójú òpó hello ó dàbí ẹgbẹ́ nọ́mbà kúrò lójú afẹ́fẹ́ a sọ nọ́mbà honourable Wálé Adédoyin táwọn èèyàn ń pè wọ́n lẹ́yìn ètò. bí èmi rí wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n rí kan ṣe tí wọ́n níṣẹ́ torí pé àwọn tẹ́ ń kọ ewì tẹ́ ń bú wọn yìí àwọn ọ̀gá wa méjèèjì wọ́n fi dá wa lójú pé àwọ̀ bíntín wà pé kinní kan ṣùgbọ́n Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ ṣùgbọ́n àwọn sọmọgbè tí wọ́n rí kan ṣe kan àwọn ló lọ ń ṣe oríṣiríṣi eléyìí tán ṣe gbọ́ mo dẹ̀ sọ pé àwọn àgbúlọ̀ kó má dàbí pé a ti gbé àparò gan sábẹ́ gbé àgbàdo torí bí mo ṣe ń wò yìí bígbà tá a bá ti gbé àparò sábẹ́ tá à ń gbé àgbàdo nínú ẹgbẹ́ torí pé àwọn kan wà tó ṣe pé bọ́n ṣe latan nìyí ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn gan ló wà ń di kìíní torí eléyìí ìwé àkọ́kọ́ tí mo gbọ́ tó bá jẹ́ èmi ni ńṣe nígbà téèyàn bá ní pé èèyàn kan jí owó kan ó yẹ kéèyàn gan sú ẹ̀ ni torí ìwọ tó bá àlẹ́ ìjogúnlọ̀ proof. ẹ jẹ́ ẹ máa lọ ọ́ ti ṣẹ́wọ́ sí wa o ẹ ti ṣẹ́wọ́ sí wa aago mẹ́rin ti fẹ́ lu mú kí wí púpọ̀ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ̀mẹ́ta ni máa pè 08033583133
080-335-83133 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 080-335-83133 honourable Wálé Adédoyin mo fi kú leader Iléṣà West Central honourable Jùmọ̀kẹ́ Ọláṣẹ́bìkan àti comrade Ọlátúbọ̀sún Bíọ́lá tí wọ́n tẹ̀lé honourable wá mo sì dúpẹ́ lọ́wọ́ honourable púpọ̀ á tún máa pè yín a máa jẹ yín lógo náà àti ìfọjọ́ le àtún sọ̀rọ̀ láàrin ara wa torí ọ̀rọ̀ yìí ń dùn lọ láì gbà pé wákàtí kan la fi sọ̀rọ̀ mo fẹ́ kí àpèsìn ọ̀la honourable àbí senator Ọ̀túnba Iyọ̀lá Omiṣore èní ní ọjọ́ bí yín bàbá ẹ dàgbà o lẹ́ ń bẹ̀ ni o èdè fẹ̀nu. èmi náà kí wọn o. a máa fi ṣe lọ Jàre Ayọ̀ Martins lórúkọ tèmi Bísí Àlàdé Bello lálábòjútó ètò Délé Àjàyí àti Bọ̀dé Adéwọ̀yè náà pàápọ̀ ṣolóòtú ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ ní Ìgbàdámọ́sí àti gbogbo ọkọ̀ wa ní Freedom Television àti Unique FM a tún ríra lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà. Awódọ́là jìnnà dèwìlì bàbá sákàwòrò. olóyè Akínládé Òjó lórúkọ títí tí gbogbo èèyàn mọ̀ sí ẹrù gàdé ọba Yorùbá Ẹ̀pẹ́. orúkọ mi ni Olúfúnkẹ́ Ògìní mo jẹ́ akọrin ẹ̀mí a sì bí mi ní ìlú Adó Èkìtì State. orúkọ tèmi ni Lady Evangelist Dr. Nike Akilapa tí ẹ̀yin aráalé máa ń pè ní Sweet Jesus. orúkọ mi ni ajínrere obìnrin Tóyọ̀sí Akínyà tí gbogbo yín mọ̀ sí ìbùkún ni fún mi. orúkọ mi ni Evangelist Rose Agbo táwọn èèyàn mọ̀ sí Rose of the Universe. ẹnu ọlọ́pàá láti gbọ́ mùtá ẹnu ẹni la fi pe tèmi dire tìlẹ́tàjò lè tó kan bí ẹgbàágbèje tí mò ń máwòrán òmìnira Freedom Television Channel 34 UHF gbé kalẹ̀ fáwọn olórin òṣèré akẹ́wì àtàwọn tó ní ẹ̀bùn míì tó wà nílé tàbí lájò tí wọ́n ti láǹfààní fẹnu ara wọn sọ bí ní àjò ẹ̀bùn náà ṣe bẹ̀rẹ̀ okùn sáà ní gògòngùn kọ́mọ̀ níbi tó ti wá níbo ni wọ́n dé dúró lọ́dún díẹ̀ sásìkò yìí níbo ni wọ́n nírètí pé ẹ̀bùn náà yóò ti gbé wọn dé ẹ má sọ fún mi ẹ̀yẹn sáà máa bọ̀ wá kópa lórí ètò tìlẹ́tàjò láti kópa ẹ̀pẹ̀ Lábísí Àlàdé Bello sórí 0903-293-6649 0903-293-6649 tìlẹ́tàjò ètò tó ń fi yé ni pé ẹni tó bá nítàn ló máa ń tàn tí kì í tàn.